mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ọmọbìnrin kan Lawal Afusa Yetunde ń làwọn èèyàn rẹ̀ wátì lọ́jọ́ ajé ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2025 tá a wà yìí ibi ìkómọ ni ló dágbére wípé òun ń lọ. àwọn tọ́rọ̀ náà sojú wọn ní ṣe ló ń jẹun lọ́wọ́ ó sì yọwọ́ nínú oúnjẹ nígbà tó gba ìpè ọ̀rẹ́ rẹ̀ kan tó pàdé lórí Facebook tí ó mọ̀ rí tẹ́lẹ̀. ọ̀rọ̀ náà ni wọ́n ló dàbí ẹni wípé arákùnrin ọ̀rẹ́ rẹ̀ àjòjì yìí fi àfọ̀ṣẹ sẹ́nu láti bá a sọ̀rọ̀ àbí èèyàn ṣe máa yọwọ́ lórí oúnjẹ kó sì lọ́ máa dá ìpè ẹni tí kò tiẹ̀ mọ̀ rí tó jẹ́ pé orí Facebook ni wọ́n ti pàdé lóhùn. àlọ́ Hafsa ni wọ́n rí wọn ò rí àbọ̀ Hafsatu Yetunde nígbà tí wọ́n sọ wípé Hafsatu Yetunde yìí ó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ Kwara State College of Education tó ń bẹ nílọrin. nígbà tó di lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kejì ni làwọn òbí rẹ̀ àti àwọn ẹbí ará rẹ̀ wọ́n ké gbàjarè lọ síléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ nísàlẹ̀ ọjà nílọrin. ta ló sọ pé àwọn ọlọ́pàá kì í ṣiṣẹ́ bí? lẹ́sẹ̀kẹsẹ̀ ni làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun wọn wọ́n sì gba nọ́mbà arábìnrin Hafsatu Yetunde yìí lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀. nọ́mbà yìí ni wọ́n mọ̀ fi tíráàkì rẹ̀. bí wọ́n ṣe tíráàkì nọ́mbà yìí òun ni wọ́n já sílé arákùnrin yìí lágbègbè Ọ̀fà gáràjì nílùú Ìlọrin. ọwọ́ àwọn ọlọ́pàá tẹ alákọ̀rí rẹ̀ wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò. ó tiẹ̀ kọ́kọ́ ń ṣe tìkọ̀tìkọ̀ ó lóun ò mọ̀ bí arábìnrin Hafsatu Yetunde bó ṣe rìn. àmọ́ ńgbà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn dáadáa ó bẹ̀rẹ̀ sí ní tẹnu jẹ́wọ́. ó ní kẹ́sì máa wò ó níṣẹ́ lòun rí òkú rẹ̀ níbì kan ní agbègbè àwọn níhìn-ín. àwọn èèyàn tóun bí wọn ní asthma ló pa á. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá wọ́n tẹ̀síwájú ìwádìí wọn wọ́n gbọ́n ilé arákùnrin yìí yẹ́bẹ́yẹ́bẹ́. ibẹ̀ ni wọ́n ti bá àwọn oríkèéríkèé arábìnrin Hafsatu Yetunde tó ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹni ń kun ẹran. ìkúnlẹ̀ abiyamọ ló ń tẹnu kálukú jáde. kódà wọ́n tún bá onírúurú àwọn irinṣẹ́ tó fi ń ṣiṣẹ́ láabi yìí wọ́n ní í ṣe ń ló to àwọn irinṣẹ́ yìí sórí tábìlì bí ìgbà tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù àwọn alápàtà tí wọ́n to àáké àti àdá àti àwọn irinṣẹ́ tí wọ́n fi ń kun ẹran sórí tábìlì tọ̀dọ̀ tiwọn. ẹ wò ó gbẹnu tán àwọn irinṣẹ́ láabi tí wọ́n bá nílé arákùnrin yìí ni wọ́n ló fi hàn pé ó dàbí ẹni pé ọmọ tuntun kì í ṣàkópa àjẹ́ rẹ̀. ó jọ bí ẹni pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ láabi yìí iṣẹ́ burúkú yìí ló yàn láàyò. káyọ̀sì máa wò ó ọmọ àfáà ńlá kan ni wọ́n pè nílẹ̀ yìí ìsàlẹ̀ kòtò ni wọ́n pèlè wọn ló kàn ń gbé lọ́fà gáràjì ni. ẹ̀yìn kọ́ yìí àwọn ọlọ́pàá mọ̀ ti bọ́ńdù rẹ̀ wọ́n ti bọ́ńdù rẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ nílùú Ìlọrin. à ń retí àwọn ọlọ́pàá kí wọ́n fi àbájáde àwọn èsì ìwádìí wọn kí wọ́n fi ṣọwọ́. bó tiẹ̀ jẹ́ wípé àwọn tí ọ̀rọ̀ yìí sojú nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n di arákùnrin yìí tí wọ́n bọ́ńdù rẹ̀ nísàlẹ̀ ọjà iná ni a gba ìròyìn yìí jọ lẹ́nu wọn. ẹ̀kọ́ leléyìí ó máa jẹ́ ò fún gbogbo aráàlú pátápátá pàápàá jùlọ àwọn obìnrin léńjeléńje tí wọ́n ń dọ̀rẹ́ pẹ̀lú àwọn ọkùnrin lórí ẹ̀rọ ayélujára Facebook àti àwọn ẹ̀rọ ayélujára míì tí wọn ò ní mọ̀ wọ́n rí tí wọ́n sì máa sá léńjeléńje tẹ̀lé wọn. yóò tún jẹ́kọ̀ọ́ fún gbogbo òbí àti alágbàtọ́ láti fa àwọn ọmọ wọn láṣọ torí pé ayé ti gbẹgẹ́ a ò ní ṣìrìn tọmọtọmọ.